Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I'm back again with another gist. Please, if today is your first time on my channel, can you please press the notification bell so that whenever I post any gist, you can get it. Thank you so much. God bless you. To my old subscriber, I really appreciate you. God will bless you. Please share this video, like, and subscribe. Mariam, kò wá níbí o, ìwọ ni mo ṣe fídíò yìí fún. Ìwọ ń la ẹnu ẹ, ìwọ ń sọ fún kábíyèsí wa wípé Queen Naomi ojú ẹ ti bọ́ síta, ipò ó ti taste life, ó ti taste oríṣiríṣi nǹkan, ipé kò love kábíyèsí, ipò kàn use kábíyèsí ni. Sórí bẹ́nu ẹ ṣe fẹ̀ yẹn ló ṣe máa ń sọ̀rọ̀. Ṣé wọ́n rè pé o lè rí dínkù kábíyèsí àti Queen Naomi ni? Ìwọ èèyàn burúkú yìí, gbogbo nǹkan tó mọ̀ ṣe náà nìyẹn kó máa rí dínkù lèèyàn. O ò rí dínkù lára ẹ̀, ìwọ tó ti ṣá tó ti gbó yìí. O wà desperate, o rí bí lọ, o wá jókòó pa sínú palace, o ṣẹ́nu ẹ gbòtìlà, o bẹ̀rẹ̀ sí bú everybody. Nígbà tí kábíyèsí ní kó move, kí ló dé tó move? Kí ló dé tó move? Olóòní lọ bì kankan. Ìwọ́n fẹ́ pé Queen Naomi ti taste outside ìtorí ẹ̀. Níbo ni Queen Naomi máa ń lọ ju church lọ? Ó ní Queen Naomi use kábíyèsí. Kí ni Queen Naomi fi use kábíyèsí? Gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe kì í ṣe torí ọmọ wọn náà fi ń ṣe ni. Sórí nǹkan tó sọ yẹn kò gba inú ẹ rárá, kò gba inú ẹ, because tó bá wo ìtàn ìgbésí ayé ẹ, ìwọ kò yẹ kó máa sọ̀rọ̀ èèyàn, ó yẹ kó dọwọ́ bojú ni. Ìwọ lanu ẹ̀, ìwọ sọ pé Queen Naomi ti taste ó ti taste outside, so kò lè padà wá. Ẹ̀yin náà kọ́ la báǹdì ẹ̀, bóyá ẹ̀yin náà lẹ́tún lọ sà, ẹbẹ́ ṣe máa ń sà nìyẹn, bóyá ẹ̀yin lẹ́tún lọ sà, ẹ̀yin tó yẹ kó máa pè ń babaláwo, ẹ̀yin yìí olóògùn yìí, ogun ti bá tiẹ̀ jẹ́. Ọlọ́run ló mọ ibi tó ti lọ, nítorí wọ́n ní kó múùfù kúrò ní palace. Ọlọ́run ló mọ ibi tó ti tojú bọ̀. Jẹ́ kí n sọ fún ogun ẹ máa bàjẹ́ gbẹ̀yìn ni, ní agbára Ọlọ́run ó máa bàjẹ́ gbẹ̀yìn ni. Ẹ̀yin ìka burúkú yìí, ẹ máa imagine ó wá ń sọ fún kábíyèsí pọ́lọ̀ ló mú kábíyèsí, ipe kékeré Naomi ò lọ́ọ̀fù kábíyèsí, ipe bàbá kábíyèsí ẹni tó yẹ kó máa ṣọ́ kò ṣọ́, àwọn nǹkan tí ò yẹ kó máa ṣe ló ń ṣe, kò tiẹ̀ wá sẹ́ni tó ju ẹ́ lójú, kò sẹ́ni tó lè bú. Kí ló dé? Tó bá tiẹ̀ wá láti ibi tó ti wá, ṣé yẹn ni kó má ní ọpọlọ, yẹn ni kó má ní làákàyè, wàá kọ́ máa bú àwọn èèyàn anyhow. Kí dúró náà, ta ló gúnyán fún ẹ tó ní tọbi òṣòro náà? Kí ló ń ṣe ẹ́? Kí ló wà láyé ẹ? Kábíyèsí, ẹ̀yin ni mo blame o. Kábíyèsí, nǹkan tó dé tẹ̀lé fi jáwé fún gbogbo àwọn olórí játijàti yìí, mi ò understand. Ẹ wò ó, mo là ó, Mariam ní fóònù yìí wá, fídíò yìí wá fún Ashley, ò ṣẹ̀mí lọ́tẹ̀. Mariam, ìwọ ló ṣẹ̀mí, wọ́dẹ mò ń bá wí. Kí ló dé ná? Kí ló ṣẹlẹ̀? Kí ni kábíyèsí rí lára ẹ? Àtìgbà tí Queen Naomi tó ti ṣe bẹ́ẹ̀dẹ̀ nínú ti ń bí ẹ, ọ̀dàlẹ̀ èèyàn, ọ̀dàlẹ̀ ni ẹ. Ẹ̀yin náà kọ́ lẹ dàárín wọn rú, ẹ̀yin náà kọ́ lẹ dàárín wọn. Mo ti mọ̀ pé ó máa jáde, ó máa sọ̀rọ̀, ẹnu ẹ tó fẹ̀ yẹn ọ̀rọ̀ burúkú ló kún bẹ́ẹ̀, ọ̀rọ̀ burúkú. Kábíyèsí ẹ̀yin lẹ̀ ń jẹ́ kọ́ máa sọ̀rọ̀ sí yín báyìí. Tó bá yẹ pé ti dá irú wọn síta ni, wọn ò ní máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀. Kí ló dé tẹ̀lé dẹ́rù Mariam síta? Kí ló ṣẹlẹ̀? Tó bá tiẹ̀ ní anything lọ́wọ́ against yín, kí ló ṣẹlẹ̀? Ọba bá lórí ohun gbogbo nǹkan tó bá ní kó gbé síta. Kí ló ṣẹlẹ̀? Àwọn èèyàn máa sọ̀rọ̀ ni, mo fún wọn lóṣù kan, tó bá yá wọn á dákẹ́. Ṣó lè ba repetition yín jẹ́ ni? Ọlọ́run ti gbé yín débi tí Ọlọ́run fẹ́ gbé yín dènà. Kí ló dé? Kí ló rí tẹ́rù ń bá yín? Ṣé èyí ṣó ní anything tó lè offer yín? Èyí ṣó ní anything tó lè offer yín ju kó máa run ẹnu ẹ̀ lọ, kó máa run kingdom yín down? Ẹ wo nǹkan tó la ẹnu ẹ̀ tó sọ ní ìsìn. Everything about you ó wá disgusting. Gbogbo nǹkan tó ní báyìí ló wá disgusting. Ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dáa, ìmúra ẹ̀ ò dáa, ìṣesí ẹ̀ ò dáa, o mọ̀ wá wù, mọ̀ wáṣọ ẹ̀pọ̀ oúnjẹ tó ń sè náà ò ní dáa. O kì í ṣe obìnrin gidi,
o kì í ṣe obìnrin tó dá lọ́dẹ̀dẹ̀ kábíyèsí ìkà ni ẹ́ ìwọ náà ló dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìwọ ló fà ìwọ ló lọ sá oògùn tó fi kẹ̀yìn kábíyèsí àti Queen Naomi síra ní agbára Ọlọ́run máa ṣojú yín Queen Naomi máa padà wá sí pálásì yẹn ní agbára Ọlọ́run kábíyèsí ẹ tètè gbégbèsè kẹ́ lé obìnrin yìí kẹ́ lé dànù ní pálásì ìwọ ìka burúkú yìí á dẹ̀ máa rán ẹni á máa rán ẹni á máa rán ẹni kí ló máa ń ṣe ẹ́ ná kí ló ń ṣe ẹ́ ná nǹkan tó ń ṣe ẹ́ mi understand nǹkan tó ṣe ẹ́ gbogbo àwọn blogger olórí burúkú tó ń kówó fún yẹn Ọlọ́run ló máa kọlu gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin ìka burúkú yìí ìyá olówó ogbó mi mọ bí tó ti ń rówó yẹn gan tó ń ná tá a bá wádìí gan Ọlọ́run ló mọ bí tó ti ń rówó tó ń ná ṣe mo ti ẹ̀ ń sẹ́ pé Ọlọ́run ló mọ bí tó ti ń rówó tó ń ná ṣé bá mi pé àwọn ṣúgà dàdí ẹ ló ń kówó fún ẹ ó rẹ pé Queen Naomi jọ̀wọ́ ni tó jẹ́ pé gbogbo àǹfààní ara ẹ náà ti lò tán very useless woman ó wá lanu òun bú kábíyèsí lẹ́nu ẹ ṣé kábíyèsí jẹ́gbẹ́ ẹ ni ṣọ́ jẹ́gbẹ́ ẹ tí ò bá ń ṣe pé kábíyèsí náà tó fà tó wá báwọ̀ yìí kí ló wà lára ẹ kí ló ní téèyàn kò ní rí ó wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àbàṣà ó ń sọ lẹ́nu ẹ ìwọ tó yẹ pé o wà disciplined o tún bú bàbá kábíyèsí o ń bú bàbá ọkọ ẹ it's a shame on you Mariam it's a big shame on you. Please share this video, like and subscribe.